Ògo ni fún ọba àwọn ọba lókè ọ̀run. Gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run kárí ibi gbogbo tí ẹ ti ń wò mí àti tí ẹ ti ń gbọ́ mi. Mo wá sórí mídíà lónìí ọjọ́ 12 oṣù kẹjọ tó tún jẹ́ oṣù bíi mi láti sọ ohùn Olúwa fún orílẹ̀-èdè Nàìjíríà, ilẹ̀ Yorùbá, Ààrẹ Tinubu bàbá wa àti Body of Christ, pàápàá àtàwọn ọmọ Ọlọ́run ní diaspora. Mo wá sọ ohùn Olúwa yìí kí gbogbo wa lè jọ gbàdúrà nínú àdúrà ìhámà mi. Èyí tó bá jẹ́ ibi nínú ẹ̀ kí Ọlọ́run bá wa yí dànù. Èyí tó bá jẹ́ ire kọ́lọ́run ó mú wá sí ìmúṣẹ. Number 1, mo sì bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí nítorí àwọn àyànfẹ́. Number 1, mo rí ààrẹ wa orílẹ̀-èdè yìí, bàbá wa Tinubu. Mo rí machine níwájú ẹ̀. Mo rí pósí, mo dẹ̀ rí lẹ́tà tí ó pọ̀ tí wọ́n kọ impeachment sí. Mo béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tí ẹ mú mi rí yìí. Ó di ẹ̀kejì báyìí tí ẹ mú mi rí ìran yìí. Olúwa ní òpin ìjọba Ààrẹ Tinubu bàbá wa ni mo rí o, ló ń fi hàn mí o. Èkíní, ní òpin rẹ̀ tí a bá gbàdúrà, ní ipa rẹ̀ ogun máa wọ orílẹ̀-èdè. 2, bí a bá gbàdúrà dáadáa, ó máa tún jẹ́ ààrẹ tí wọ́n á fi ìkàpá sórí àlééfà. Bóyá second term ni o, I don't know. Ẹ̀kẹta, lẹ́tà tí mo rí, ó máa jẹ́ ààrẹ tí àwọn ará òkè ọya náà ti máa tàn. Tó bá ti ṣe gbogbo òfin àti gbogbo nǹkan tó fẹ́ ṣe tán, wọ́n á wá kó ọ̀tẹ̀ jọ, wọ́n á impeach ẹ̀. Pé nítorí ìdí èyí kí àwọn ọmọ Ọlọ́run pàápàá àwọn ọmọ Yorùbá kí a gbàdúrà fún. Tá bá dẹ̀ rí ibi tó kù sí fún, kí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ àti ọba kí wọ́n bá kí ó ṣe àtúnṣe kó ro ti orúkọ ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ tí bàbá Tinubu máa ṣe ní ìjọba ó máa dá, ṣùgbọ́n òpin rẹ̀ Olúwa sọ pé kò ní favour ilẹ̀ Yorùbá o nígbà tó bá parí ìjọba o. Ìyẹn number 1. Number 2, mo rí adé ńlá tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ dé lọ sí Villa. Gbà tó débẹ̀ wọ́n ṣí adé yẹn, wọ́n gbélé ẹnìkan tí ò tiẹ̀ nítumọ̀. Wọ́n gbélé lórí, wọ́n wá fòun ní adé kékeré. Wọ́n wá béèrè Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ. Olúwa sọ pé kì í ṣe Ọọ̀ni ni mo rí o, wípé ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá àti ipò Ọọ̀ni nílẹ̀ Yorùbá lọ́jọ́ ọ̀la lẹ́yìn ìgbà tí Tinubu bá parí, wọ́n á rí dínkù ìjọba míì tí ó wọlé tílẹ̀ Yorùbá bá lọ tí náà ti bá gbàjọba, wọ́n á rí dínkù ipò Ọọ̀ni of Ifẹ̀ lọ́jọ́ ọ̀la. Wọ́n á dẹ̀ rí dínkù ipò ọba ilẹ̀ Yorùbá. Wípé nítorí bẹ́ẹ̀ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ òṣèlú tó ń lọ lọ́wọ́ kí wọ́n fọgbọ́n sí o, àti sọ̀rọ̀ àti ṣe. Kí ó má jẹ́ pé Tinubu máa parí ìjọba ní ayọ̀ àti àlàáfíà ní ìwọ̀n tí Ọlọ́run bá gbé dé. Gbogbo ẹni tí ó fi ara hàn, gbogbo tí àwọn èèyàn sọ nínú ìjọba àti tán ṣe, kó má wàá jẹ́ pé
àwa ilẹ̀ Yorùbá ni yóò jìyà rẹ̀ kẹ́yìn. So kí bàbá Ọọ̀ni of Ifẹ̀ kí gbogbo ọdẹ gbàdúrà fún kábíyèsí kó má di pé ọjọ́ ọ̀la ipò Ọọ̀ni of Ifẹ̀ wọ́n á nínú ilẹ̀ Yorùbá wọ́n á fẹ́ rí dínkù rẹ̀ through òṣèlú. Thank you. Ní ẹ̀kẹta, mo rí bàbá wa Tinubu lórí ẹṣin. Àtíkù débẹ̀, mo rí Tinubu náà. Òbí débẹ̀, Tinubu náà. Amaechi débẹ̀, Tinubu náà pẹ̀lú ẹgba. Ṣèyí Mákindé ó náà pẹ̀lú ẹgba. Àwọn kan pàṣẹ gbogbo wọn débẹ̀ ní ìkankan. Tinubu ẹ̀ sì fẹ́ gba náà débi tí wọ́n ṣubú lulẹ̀ tá a lè dìde. Ní òjijì mo rí pé láìpẹ́ gbogbo wọn tún jọ dìmọ̀. Wọ́n rìn, wọ́n lọ kán tó dọ́dọ̀ ẹ̀ nígbà tí wọ́n lọ ní ìkankan kán tó dọ́dọ̀ ẹ̀ mo rí pé ó sọ̀kalẹ̀ lórí ẹṣin yẹn. Wọ́n dẹ̀ di ẹṣin yẹn mú. Mo béèrè pé Olúwa kí ni ìtumọ̀ ìran tí ó mú mi rí? Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi pé kì í ṣe Àtíkù àti àwọn òbí mo rí. Pé ní ìwọ̀n ìgbà tí gbogbo àwọn ẹgbẹ́ yìí ò bá tí ì ṣẹyọ kan tó bá jẹ́ wọ́n pín káàkiri ibi tí wọ́n pín sí pé kò sẹ́ni tí yóò lé Tinubu kò nínú ìjọba o. Pé àṣé ìyẹn ló fi hàn mí o. Tó bá jẹ́ pé olúkúlùkù ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣe ń ṣe yìí tí gbogbo wọn ò jọ papọ̀ ṣe ìkan wọn ò lè rìmúùvù Tinubu lórí àga pé Tinubu náà yóò tún máa ṣèjọba lọ. Pé àṣírí tó ń fi hàn mí nìyẹn. Pé àfi tí wọ́n bá parapọ̀ di ẹ̀kan ni wọ́n lè rí Tinubu gbé kúrò lórí àléfà. Bọ̀ tó bá jẹ́ ìkankan yìí pé bó jẹ́ ẹgbẹ̀rún ọdún náà bá sì yapa pé Tinubu ló ti máa ṣèjọba lọ. Pé àṣírí tó ń fi hàn mí nìyẹn. Ní ẹ̀kẹrin, eléyìí mo rí àwọn ọmọ Ọlọ́run pọ̀ sí inú gbọ̀ngàn. Mo wá rí ìdin wá ń jáde ní àtẹ́lẹwọ́ wọn. Ìdin. Wọ́n dẹ̀ gbàdúrà nínú gbọ̀ngàn àdúrà ńlá. Ìdin wá bẹ̀rẹ̀ sí já that rescue. Ìdin bẹ̀rẹ̀ sí jáde ní ọwọ́ wọn. Ní òjijì mo rí pé ẹnìkan jáde bí àwòrán Jésù Kristi. Ó wá ń ta òróró sí ọwọ́ wọn. Ìdin yẹn wá ń kú. Ọwọ́ wọn wá bẹ̀rẹ̀ sí di bí tòyìnbó. Ó wá mú wọn jáde. Mo wá bẹ̀ Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ? Ọlọ́run ní kí n sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n máa ń lọ sí ìpàdé àdúrà ńláńlá tí wọ́n máa ń lọ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run táwọn ìránṣẹ́ Ọlọ́run máa sọ pé kẹ́ ẹ máa di ọwọ́ mú 2 mẹ́ta àbí ká lọ di ọmú. Olúwa àwọn ọmọ ogun sọ pé kí àwọn ọmọ Ọlọ́run ká jọ mẹ́sẹ̀jì gangan ká bá mi pín fáwọn Christianity àtàwọn àyànfẹ́. Olúwa ní kí n sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ lórí ká máa di ọwọ́ ara wọn mú nínú gbọ̀ngàn ìsọjí pé àwọn òkùnkùn ti ba ìdáwọ́lé àwọn èèyàn jẹ́. Pé òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ gbèsè tí ó bá kò nínú àdúrà tí ò rí àṣeyọrí àbí kó dáwọ́lé ìkànnì pé ní ìpàdé di ọwọ́ mọ́ ní irú èèyàn tí a mọ̀ nínú ìpàdé àdúrà pé a ti ba ìdáwọ́lé ayé àwọn ènìyàn jẹ́, ìbùkún ọwọ́ wọn, ire ọwọ́ wọn pé a ti bà á jẹ́. Pé nítorí bẹ́ẹ̀ lọ sọ fún wọn wípé tí ẹ bá ń gbàdúrà pé ìtumọ̀ dídi ọwọ́ mú nínú àdúrà túmọ̀ sí unity prayer. Ṣùgbọ́n o tí ó bá jẹ́ gúrùpù ló ń gbàdúrà o sọ fún wọn pé ẹ lè di ọwọ́ mú. Tó bá jẹ́ family prayer ẹ lè dọ́pọ̀. Tó bá jẹ́ interdenominational prayer tí gbogbo òkùnkùn ayé wa tá wá kó àjọ kí wọ́n ṣọ́ra o. Kí wọ́n kíyèsí pé àwa ìránṣẹ́ Ọlọ́run ta ní ká máa di ọwọ́ yín mú. Àwa ò dọwọ́ èèyàn kankan mú including interpreter àwa náà àdọwọ́ ẹ̀ mú pé wọ́n fi ètò yìí wọ́n fi gbà àjọ ìbùkún ìdáwọ́lé ayé àwọn ọmọ Ọlọ́run.
bí wọ́n bá fẹ́ kan gbọ́ máa dẹ̀ fẹ́ ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ yìí ẹ̀yin àyànfẹ́ mi ò criticize wọn o ohun tó lu amúmi ènìyàn o pé there is a difference between family prayer and group prayer and interdenominational prayer pé anything tó bá ti jẹ́ interdenominational prayer pé kí wọ́n kíyèsí láti máa di onírú ọwọ́ mú tí wọ́n bá fẹ́ ṣe àṣeyọrí tá à dẹ̀ fẹ́ jẹ́ kí ìgbésí ó jẹ́ ìrìnàjò ayé wọn for life that is ti gbogbo àwọn àyànfẹ́. Ní ìtẹ̀síwájú kí ọdún yìí ó tó parí ariwo ńlá kan máa dún ní ilẹ̀ Amẹ́ríkà tó dẹ̀ máa mú national news jáde tó máa lágbára. Bákan náà ìlú London ariwo ńlá kan máa dún bẹ̀ tó máa mú national news jáde tó bá ti máa jẹ́ fún ibi kí gbàdúrà kọ́lọ́run dádó tó bá ti jẹ́ ire it is well. Gbogbo àwọn tó dẹ̀ wà ní ìlú Spain Canada ọlọ́run sọ pé ká gbàdúrà dáadáa àti Germany ìlú mẹ́ta mo gbórúkọ ẹ̀ gédégbé létí pé ká gbàdúrà ìṣẹ̀lẹ̀ kankan tó lè àfẹ́ẹ̀tì ìbùkún àwọn èèyàn àti ìrìn àwọn èèyàn àtayé àwọn èèyàn àbí àìsàn ọlọ́run dá dúró ìyẹn ti diaspora eléyìí fún ti mo sọ̀rọ̀ láti sọ but mo máa sọ gẹ́gẹ́ bí Olúwa ti rán mi ọba àwọn bá sọ fún mi pé bàbá wa tí ó lọ joyè ìrun ẹkùn yìí tó lìdí ní ẹkùn Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé ká ti gbàdúrà fún o pé lẹ́yìn pé ìrun ẹkùn tí mo rí àti èyí tó lọ pé kò sí nǹkan kan mẹ́ pé ẹgbẹ́ òṣèlú lásán pé ká gbàdúrà fún apápá nígbà tí ìjọba yìí bá lọ tán kí òun gangan kí ó má tètè sá kúrò Nàìjíríà torí Nàìjíríà máa tájẹ̀ tiẹ̀ àtìjọba míì tó ń bọ̀ wọ́n míì ní ẹ̀ sílẹ̀ kí gbogbo á gbàdúrà fún gbogbo tó bá máa ṣe kó máa gbàdúrà ká dẹ̀ yọ kúrò nílẹ̀ Yorùbá pé ó pẹ̀lú olùgbàlà ilẹ̀ Yorùbá pé kì í ṣe olùgbàlà ilẹ̀ Yorùbá mọ́ o pé òṣèlú ni mi ò tó sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Eléyìí nípa ti Sowore bá sọ fún mi pé òun mọ̀ nípa gbogbo ohun tí Sowore ṣe kí ìjọba tó ń lọ lọ́wọ́ ẹ má bá a sọ Nàìjíríà di òkú pátápátá pé kò sí àlàyé ń bẹ̀ pé òun lòun torí ẹ̀ gbé Sowore délé Sowore lè wá di ààrẹ lọ́la o ọmọ Ọlọ́run ló lè di ààrẹ lọ́la o ṣùgbọ́n ní ti àkókò pé kì í ṣe ọ̀rọ̀ ààrẹ òun gbé dìde láti jẹ́ kí orílẹ̀-èdè yóò mọ̀ wípé òun sì wà nípa ti Nàìjíríà pé ìjọba yìí fẹ́ sọ gbogbo orílẹ̀-èdè di òkú ìjọba tó ń lọ lọ́wọ́ ṣùgbọ́n òun gbé Sowore dìde láti rí i pé ìjọba yìí Ọlọ́run sì wà nípa ti Nàìjíríà pé wọn silent gbogbo ènìyàn. Nípa ti Oyinlọ́lá Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún gbogbo Ọ̀ṣun pé nípa ti Oyinlọ́lá pé ká má bọ́dà lórí ọ̀rọ̀ Oyinlọ́lá pé Oyinlọ́lá dàbí ọ̀rọ̀ bàbá wa deputy governor àná tí ó kúrò ní PDP tó lọ Ọmọ Ifẹ̀ mi ò lè dárúkọ pé bá ń ṣe rọ́bìsì rẹ̀ tán fún ní tíkẹ́ẹ̀tì ọdún yìí pé òun náà ni wọ́n sì máa tún rọ́bìsì Oyinlọ́lá mo rí pé ní ọjọ́ ọ̀la Oyinlọ́lá àti bàbá Omisore wọ́n wà ní gate wọ́n fẹ́ wọlé sí meeting mo rí Oyetola ó wọ aṣọ police ó dẹ̀ tilẹ̀kùn má wọn síta Olúwa kílè tó Olúwa sọ pé Oyetola ń ṣe gbogbo nǹkan ní Ọ̀ṣun láti fẹ́ ṣe olórí pòlítíkà ní Ọ̀ṣun yàtọ̀ sí bàbá Àkànbí Olúwa sọ pé nígbà tá a bá dìbò tán Oyetola máa lé bàbá Omisore àti Oyinlọ́lá ó máa lé wọn kúrò nínú ẹgbẹ́ APC
ẹ kà kọ ohun tí mo wí ilẹ̀ ẹ máa kọ olúwa kó Omiṣore máa múra láti kó lẹ́gbẹ́ APC pé Oyètọ́lá máa lé tán bá wọlé ni o that is the only thing. Eléyìí nípa ti Ṣèyí Mákindé Ọlọ́run sọ pé wọ́n ti fẹ́ pa irọ́ ńlá kan láti dá wàhálà sí Ṣèyí Mákindé lọ́rùn wọ́n dẹ̀ ti fẹ́ dá ìjì ńlá kan sí Ṣèyí Mákindé lọ́rùn. Ṣèyí Mákindé lóòótọ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀bẹ̀ àti ìkan tó ń sọ láìpẹ́ yìí pé ibi tó ń ṣe dé ni káwọn èèyàn tẹ̀síwájú. Tí a bá dárúkọ gómìnà tó ṣe dáadáa nílẹ̀ Yorùbá o tí a bá mú tòṣèlú sí o tí a dárúkọ gómìnà tó ṣayé eré o tó ṣiṣẹ́ o Mímíkò Ṣèyí Mákindé Amósùn Arẹ́gbẹ́ṣọlá Adémọ́lá Adélékè Bíọ́dún Oyèbánjí lẹ́kìtì Àǹbọ̀dé Lọ́kì Ayédatiwa l'Oǹdó tí a bá fi tòṣèlú sílẹ̀ o wọ́n gbìyànjú o ṣùgbọ́n nítorí òṣèlú àwọn èèyàn máa criticize tí mo sọ yìí o àwọn èèyàn criticize wọ́n gbìyànjú o ará ìlú ló mọ̀ ohun tíjọba ṣe kì í ṣe àwọn tó ń díje àbí olóṣèlú ló lè sọ òótọ́ nípa ọ̀rọ̀ ìlú ní ìsọ olóṣèlú o wòlíì Ọlọ́run ni mí o mi ò dẹ̀ ní kándídéètì o ṣùgbọ́n mo sọ ohun Olúwa ìyẹn nípa ti àwọn tí ìjọba ti Ọ̀ṣun nípa ti Oríyọmí Àìsàn Ọlọ́run sọ mo rí pé ó wà lọ́fíìsì pẹ̀lú bàbá Tinubu Olúwa dẹ̀ bá mi sọ pé mo dẹ̀ béèrè pé kí ni túmọ̀ àti àpò Olúwa sọ pé ó lè di gómìnà lọ́la ní Ọ̀yọ́ ṣùgbọ́n gómìnà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ Olúwa sọ fún mi pé ó ń ṣiṣẹ́ fún APC ló ń ṣiṣẹ́ fún Tinubu ni mo dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ rescue Oríyọmí Àìsàn pé ó ń ṣiṣẹ́ fún Tinubu kì í ṣe pé ó máa pọ̀ wọn níbi kankan lọ for now mi mọ ọ̀la o I take note. Ní ìtẹ̀síwájú mo rí àwọn political party tó pọ̀ pẹ̀lú àsíá wọn mo dẹ̀ rí pé Tinubu ń gba àsíá lọ́wọ́ gbogbo wọn ó wá fún wọn lówó mo wá béèrè pé Olúwa kí ni ìtumọ̀ tí wọ́n fi àsíá political party change tí wọ́n gbọ́ Olúwa sọ pé gbogbo party tó wà ní Nàìjíríà yàtọ̀ sí ADC àti party Ọmọyẹlé Sowore Olúwa ní gbogbo wọn ni wọ́n ti fi ṣòwò pẹ̀lú Tinubu pẹ̀lú ààrẹ Tinubu ẹ lọ kọ́lẹ̀ láti àkókò yìí lọ September lọ sí December ẹ rí i pé àwọn political party yẹn Tinubu gbogbo wọn yóò máa padà sí APC wọ́n á gbé jáde pé àwọn títí dórí PDP gbogbo wọn Olúwa sọ pé wọ́n ti ta àwọn party wọn yẹn fún bàbá Tinubu wọ́n ti ta fún APC but àwọn tó kà wá ń bẹ̀ wọ́n kà ń tà wọ́n ni pé wọ́n ti fi ṣòwò mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹ má jẹ́ kí mẹ́sẹ̀ẹ̀jì òní gangan ẹ bá mi pín káàkiri kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó wà save for life bóyá wòlíì ni mi bí àmì ṣe wòlíì ẹ mà lọ́jọ́ ọ̀la pé wọ́n ti fi ṣòwò mo rí bẹ́ẹ̀ ohun tó lọ́wọ́ fi hàn mí nìyẹn eléyìí nípa ti gómìnà Èkìtì bí a bá gbàdúrà dáadáa wọ́n á da àárín òun àti dẹ́bùtì ẹ̀rú kì í ṣe ní ìsín o wọn ò dẹ̀ ní jẹ́ kí dẹ́bùtì yàn ó rí iṣẹ́ dẹ́bùtì ṣe ní táà tó lọ yìí ẹ̀tàn ẹ̀sùn dẹ̀ ni àwọn méjèèjì Ọlọ́run dẹ̀ kọ́ wọn mára ṣùgbọ́n òṣèlú á fẹ́ da omi sáàrin wọn ò ní wá jẹ́ kí dẹ́bùtì yẹn màmá fúyẹ́ kó rí iṣẹ́ dẹ́bùtì ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ kó jẹ́ iṣẹ́ rẹ̀ wọ́n á gbé kí a gbàdúrà lórí ìjọba Èkìtì
Ọlọ́run tó dẹ̀ ti bá bàbá wa gómìnà Oyèbánjí bẹ̀rẹ̀ dáadáa kó jẹ́ ó lè parí ẹ̀ dáadáa káwọn èèyàn búburú má hijack ìjọba yẹn ní ọwọ́ ẹ̀. That is ti Èkìtì nìyẹn. Eléyìí ti ìbò Ọ̀ṣun tó ń lọ lọ́wọ́ tá a fẹ́ dì ní Sátidé yìí tí mo fẹ́ kí gbogbo èèyàn ó rí, kẹ́ bá mi pín. Mo rí àwọn èyí tó bà mí lẹ́rù jù láyé ni mo fẹ́ sọ yìí. Mo rí àwọn agbófinró. Mo rí àwọn agbófinró kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbọ́ ohun tí mò ń sọ yìí. Mo rí àwọn agbófinró tí wọ́n kóra jọ sí ibì kan. Bákan náà, mo rí àwọn Nigeria Union for Transport, àwọn awakọ̀ wọ́n kóra jọ. Bákan náà, mo rí àwọn INEC officer. Bákan náà, mo rí àwọn TOC. Gbogbo wọn, mo dẹ̀ rí àwọn tó wọ aṣọ bíi lọ́ọ̀yà tí wọ́n ṣe bíi adájọ́. Àwọn agbófinró, àwọn INEC, àwọn Nigeria Union for Transport Worker àti àwọn TOC, àwọn adájọ́ wọn kóra jọ. Mo rí àpótí ìbò ní ọwọ́ gómìnà Adémọ́lá Adélékè, bọ́tí pípà ìbò gbogbo mo rí láàrin wọn. Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé ìbò Ọ̀ṣun state ní Sátidé Adémọ́lá Adélékè ló ní. Ṣùgbọ́n ìjọba ìbò yẹn, announcement ìbò yẹn tá a bá gbàdúrà dáadáa kò ní jẹ́ tAdélékè, àfi àánú àti ìdásí Ọlọ́run nìkan ṣoṣo. Àmì t'Olúwa dẹ̀ sọ pé yóò ṣẹlẹ̀ nìyẹn. Ní ọjọ́ yẹn, mo rí wọ́n kó ìwé ìbò wọnú igbó. Mo rí wọ́n ti géètì ẹlòmíì tán àjọ jáde débi tí yóò ti wá lọ dìbò. Ìpinnu tó wà ńlẹ̀ ní Ọ̀ṣun state ni mò ń sọ yìí o, tí mo rí nínú àdúrà ìhámà mi yìí o. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí Adémọ́lá Adélékè ti fẹ́ borí. Mo rí wọ́n declare bẹ̀ pé wọ́n cancel election bẹ̀ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kan gbàdúrà. Bí wọ́n bá máa announce Adélékè, ọwọ́ àánú nìkan ló wà o àti ìdásí Ọlọ́run. Bọ́tí ní tìbò òun ni yóò wọlé. But ní announcement ó wà lọ́wọ́ adájọ́, àwọn agbófinró, INEC, àwọn Nigeria driver, TOC. Ohun t'Ọlọ́run fọ́ fún mi nìyẹn o. But ẹ jẹ́ á gbàdúrà o. Èyí tí ó dá l'Ọlọ́run yóò ṣe o. Take note. Eléyìí ọ̀rọ̀ sẹ́nétọ̀ Iléṣà, wọn bá sọ fún mi pé ọ̀rọ̀ sẹ́nétọ̀ tí Iléṣà sọ tó di wàhálà ẹ̀. Olúwa lòun fi àṣìsọ yẹn sí wọn lẹ́nu. Pé torí ẹ̀jẹ̀ tó bá sàn ní election Ọ̀ṣun ò bá pọ̀. Ṣùgbọ́n Olúwa lòun fi àṣìsọ yẹn láti fi ká ọ̀pọ̀lọpọ̀ ìjì ẹ̀mí tó fẹ́ ṣòfò láti fi kọ́ṣọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun àtàdúrà àwọn àyànfẹ́. Ọlọ́run ló mọ̀ sí ohun tó sọ. Pé òun fi dáàbò bo àwọn ọ̀pọ̀ ẹ̀mí tí wọ́n fẹ́ wéèsì nínú election ní àwọn olóṣèlú. And still now, ìkùukù ti wà lójú ọ̀run lórí election Ọ̀ṣun. Bákan náà, mo dẹ̀ rí ẹ̀jẹ̀ sì wà púpọ̀ lórí ilẹ̀ kí gbogbo wa máa gbàdúrà. Ká má kúrò nínú àdúrà ká sá máa gbà. Ká máa gbà. Torí ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́. That is why tí mo dẹ̀ fi ń pé gbogbo àwọn ọmọ Ọlọ́run àtàwọn bàbá nínú ìgbàgbọ́ àti àwọn àgbà Christianity kí wọ́n bá bàbá rẹ̀ Tinubu sọ̀rọ̀
lórí ìjọba rẹ̀. Ní ìgbà ayé bàbá Ọbásanjọ́ ní gbogbo oore ọ̀fẹ́ láti gba Èkó lọ́wọ́ Tinubu, ṣùgbọ́n àwọn àgbà kan lọ bá pé kó má jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́. Ìdí ẹ̀ tó fi Èkó lẹ̀ ní ìgbà yẹn nìyẹn. Bọ́tí ìjọba yìí ẹ lọ bá bàbá ní èní títí Jésù yóò fi dé. Ọbásanjọ́ ṣe nǹkan mẹ́ta tí a ní gbàgbé láéláé. Ádà Nàìjíríà pín kò pín. Ọbásanjọ́ mú handset wọ orílẹ̀-èdè yìí. Gbogbo wa tá à ń bu lónìí lóòótọ́ ní tiẹ̀ o. Kò dẹ̀ sẹ́ni pípé àtèmi náà tí mò ń sọ̀rọ̀. Gbogbo wa tá à ń sọ Ọbásanjọ́ ló mú handset wá. Ọbásanjọ́ ló gbé FCC wá. Ọbásanjọ́ ló san gbèsè Nàìjíríà. Láti ìgbà yẹn kò tó sí ààrẹ tó san gbèsè Nàìjíríà bí kò sí pé ká máa gbé Nàìjíríà yáwó. Ọbásanjọ́ is the most best president tá a ti ní tá a dẹ̀lé lórí ẹ̀. À ń pariwo reform. Ẹ kà dárúkọ ọ̀kan méjì mẹ́ta láyé ètò Ọbásanjọ́ ti lọ. Ẹ dárúkọ ọ̀kan méjì tó jẹ́ ní ìsín kò sí ẹni tó wà nínú ilé ẹ̀ tí ò ní àṣẹ. EFCC kò ṣeé parẹ́ fún wọn ní Ọbásanjọ́ ló gbé wá. Ìgbèsè Nàìjíríà ní rẹ́kọ̀d títí dé òbí tí ègún wà lórí ẹ̀ ló máa ń jẹ gbèsè sílẹ̀ fún ọmọ. Ẹ wo rẹ́kọ̀dù mẹ́ta yẹn. Tó ẹ̀yin àgbààgbà ẹ lọ bá bàbá wa ààrẹ Tinubu kó káwo ṣe o. Ọlọ́run yóò wà pẹ̀lú wọn o. Jésù ní fi wọ́n sílẹ̀ o. Ọlọ́run yóò dì wọ́n mú dópin o. Títí Jésù yóò fi dé, he remain our father. Ìjọba rẹ̀ ó rọrùn kò rọrùn o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pọ̀ ọmọ Yorùbá rí, ṣùgbọ́n nígbà tó bá parí kí ayé má sọ pé ṣèbí ọmọ wa ni. Ọ̀pọ̀lọpọ̀ kan tí ààrẹ Tinubu ṣe ó lè favour Nàìjíríà ṣùgbọ́n kò ní favour Yorùbá lọ́jọ́ ọ̀la. Ohun tó lù àwọn ọmọ ogun sọ fún mi nìyẹn o. Ọ̀tọ̀ mo sọ fún yín o. Mo dẹ̀ tún fi àkókò dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí ẹ celebrate mi fún ọjọ́ ìbí mi ní èyí tó kọjá on the 4 August. Mo dúpẹ́ púpọ̀. Mo dẹ̀ ń fi àkókò sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run àdúrà mẹ́rin ni ọmọ Ọlọ́run ní gbà láyé tó jẹ́ original àdúrà. Èkíní, Olúwa jẹ́ kí ìfẹ́ rẹ ṣẹlẹ̀ mi lórí. Èkejì, jẹ́ n parí dáadáa. Ẹ̀kẹta, Olúwa jẹ́ kí ọjọ́ ẹ̀yìn mi ó lọ́lá ju ojú ayé mi lọ. Ẹ̀kẹrin, Olúwa jẹ́ kí n bá ọ jọba ní ìkẹyìn. Èèyàn mẹ́ta la gbẹ́dọ̀ sá fún láyé tá a gbẹ́dọ̀ dàrájò pọ̀ mọ́ tá a bá fẹ́ rìn jìnnà. Ẹni ìkíní èèyàn búburú, ẹni ìkejì ẹlẹ́ṣẹ̀, ẹni ẹ̀kẹta ẹlẹ́tàn nínú ìwé Psalm 1 verses 1 to 2. Bá a bá ti dàrájò pọ̀ mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, wàhálà ni o àti lọ́ọ́ pọ̀ o. Mo dẹ̀ tún bẹ àwọn ọmọ Ọlọ́run fún iṣẹ́ ìránṣẹ́ ìlú Àkúrẹ́. Ẹ dìde lẹ́ẹ̀kan fún ìrànlọ́wọ́ ìgbésókè iṣẹ́ yẹn. Àtẹ̀yìntẹ̀ tí ń ṣe Olúwa yóò wà pẹ̀lú wa. Finally, ní àti 2027 lọ, ìjọba ó máa fi kún owó iléèwé ọmọ primary school àti secondary àti university. Ìjọba máa fi kún owó iná. Ìjọba máa fi kún owó petrol. Ìjọba máa fi kún owó orí. Bákan náà, ìjọba á fi kún owó orí o. Ẹ lọ kan tí mò ń sọ ilẹ̀. Ìjọba dẹ̀ máa fi kún owó epo petrol. Bákan náà, ìjọba máa fi kún iye ọdún tó yẹ ká máa lò. Bóyá 8 years ni ìjọba á sọ di 10 àbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ kà kọ́ ohun tí mo sọ yìí. Ní agbára Ọlọ́run, ohunkóhun tíjọba bá máa ṣe tó bá máa ba orúkọ ọjọ́ ọ̀la Yorùbá jẹ́, Ọlọ́run yóò wọ̀ wọ́n nínú láti yí padà. Ìjọba máa ṣe ètò tó máa kó gbogbo Christianity mára, tó máa kó wọn sínú ìgbèkùn.
bí a fẹ́ bí a kọ̀ àfi tí àbá bá gbàdúrà. Olúwa àwọn ọlọ́mọgún sọ fún mi pé òjò tó ń pa wá nínú họ́ọ̀lù tó ń fi mí rí lọ́dún 5 sẹ́yìn tí àkókò ẹ̀sìn yẹn pé àti 2027 lọ pé gbogbo àwa Christianity gbọ́dọ̀ Christ àkókò ẹ̀sìn yẹn ní Nàìjíríà pé ó ti súnmọ́. Ọlọ́run dẹ̀ sọ pé ìdí Muslim ticket láti 2027 lọ gbogbo Christianity yóò máa díẹ̀ àti àṣírí ìjọba APC kò ní ju bẹ́ẹ̀ yẹn lọ o. Ẹ lọ kọ́ ilẹ̀ o. Mi ò tako ìjọba o, mi ò bájọba wí o, ṣùgbọ́n gbogbo ẹ̀yin bàbá tí ẹ bá fẹ́ ẹja lọ gbàdúrà o. Láti 2027 lọ Christianity máa mọ̀ pé Nàìjíríà ó ti di Muslim country pẹ̀lú àwọn òfin kan tí yóò jáde. Ẹ lọ kọ sílẹ̀ kí ẹ mú dání. Finally, kí ẹ̀yin ọmọ Ọlọ́run ó gbọ́ eléyìí. Wọ́n bi mí léèrè ìbéèrè kan nípa ọ̀rọ̀ àyíká àti agbègbè onígbàgbọ́. Number 1, ohun 3 sí 4 la fi ń mọ ọmọ Ọlọ́run. Ìrẹ̀lẹ̀, ọkàn ìmoore. Ẹ̀kẹta ni kọ́mọ Ọlọ́run sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. Ẹ̀kẹrin, irú èèyàn tọmọ Ọlọ́run bá rìn. Àkárùn, irú ìmúra tí ọmọ Ọlọ́run múra àti ìsọ̀rọ̀ sí ọmọ Ọlọ́run. Bó bá jẹ́ wípé adé patí tí ìmúra patí ibi ayẹyẹ kò yàtọ̀ sí ìmúra church, it is well o, ní tí mo lè sọ nìyẹn. Kí n tún parí, ẹ lọ wo àwọn màmá wa Ìkójẹ ìwé àlà, Alákìjà, màmá Bọ́fà àti màmá Esther Ajayi. Ẹ lọ wo ìmúra wọn bí Ọlọ́run ti fún wọn ní oore ọ̀fẹ́ àti owó tó àti àánú tó. Ẹ lọ wò. Mi ò lè sọ ju bẹ́ẹ̀. Finally, ọba àwọn bá ní kí n sọ fún bàbá Adébóyè, Kúmúyì, Olúkọ̀yà, Ìskáyà, bàbá mi Ìskáyà àtàwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run àti bàbá Oyèdépò wípé bí wọ́n bá dákẹ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà lákòókò yìí pé Ọlọ́run lòun máa replace wọn tí wọn ò bá sọ òótọ́ fún ìjọba orílẹ̀-èdè yìí àbí kí wọ́n bá wọn ní àjọṣepọ̀ tí wọ́n bá jẹ́ kí Christianity wọ ìgbèkùn ayérayé láti 2027 lọ pé ẹnìkan sì máa ní ìsọ láàárín àwọn tó mọ dápọ̀ nínú ẹnìkan tó àti bàbá wa ẹ̀sọ́ ládélé ẹnìkan sì máa kúrò láyé ní òmùọ̀ wọn ò dárúkọ ẹnìyẹn fún mi nínú àwọn àgbààgbà pé ojú òní rí ẹ̀sìn tó ń bọ̀ ṣùgbọ́n àwọn tó kò pé ojú gbogbo ló máa rí. Olúwa ní kí n sọ fún yín, ẹ má bínú o. Násìrì Sẹ́ẹ̀lì Olúwagbéǹdé lórúkọ mi o, nọ́mbà mi ò yí padà 08038030562. Olúwa ní kí n sọ fún wọn. Finally, kí n sọ fún wọn pé òun máa replace wọn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Wálé Òkè bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lákòókò yìí. A dúpẹ́ fún ìgbé ayé wọn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lákòókò yìí. Wọ́n ti ta Christianity o, kí ẹ gbọ́ o, kò ju bẹ́ẹ̀ lọ. Mo parí ẹ̀ báyìí. Ọlọ́run àwọn ọmọ ogun sọ wípé kí ọdún yìí ó tó parí, àjálù aeroplane wà lókè ọ̀run ká gbàdúrà. 2, gómìnà kan bí ò bá kú ó máa ṣọ̀fọ̀ ìyàwó ká gbàdúrà k'Ọlọ́run mú ìjì yẹn kúrò. Àwọn tí mo mú rí nìyẹn. Kí a dẹ̀ gbàdúrà lórí ọ̀rọ̀ ẹlẹ́sàn Ọ̀ṣun. Ìjì sì wà lójú ọ̀run Ọ̀ṣun torí àwọn agbófinró, àwọn adájọ́, àwọn INEC, àwọn Nigeria transport workers àtàwọn truck àwọn fẹ́ gbàbọ̀dì fún ẹlẹ́sàn Ọ̀ṣun.
àfi tá a bá gbàdúrà dáadáa fún ìbọ̀sùn. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fi ọba àwọn ọba bẹ̀ yín. Olúwa ní ká gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ti ń di ọwọ́ èèyàn mú láti gbàdúrà yẹn. Olúwa ní ká anoint ọwọ́ wa ní 1st, 2nd, 3rd oṣù tá a bá ti rí mẹ́sẹ̀gì September, October, November, ká anoint wa, ká ra òróró, ká gbàdúrà sí, ká anoint wa pé gbogbo ọwọ́ tí mo ti gbà tí wọ́n ti fi gbà kan lọ́wọ́ mi ní 21, 22, 23 oṣù yìí nílùú Àkúrẹ́, màá tún ṣiṣẹ́ yẹn fún àwọn ọmọ Ọlọ́run bí Olúwa bá ṣe darí mi, kí Ọlọ́run kí ó dì wá mú. Mo dẹ̀ gbàdúrà ikú ọba nílẹ̀ Yorùbá, ní Ọ̀yọ́ State àti Ondo State ní àkókò tí wọ́n dẹ̀ jẹ́ ojúlówó ọba. Olúwa ní ká fi bú èmi náà. Mo dẹ̀ gbàdúrà pé orí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ó wá sáyé. Lẹ́ẹ̀kan sí my name remain the same. Iṣẹ́ ìránṣẹ́ Olúwagbémilékè. My number remain the same 08038030562. Bí a bá fẹ́ pè mí, ẹ já text sí mi. Mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún ti ọjọ́ ìbí. Ẹ dẹ̀ máa gbàdúrà fún mi. Bó kan ọjọ́ kan kí n já lọ́run kulẹ̀, kọ́lọ́run fi kú bàsírí mi kí n dẹ̀ dé ọ̀run sinmi. Gbogbo àwọn tó dẹ̀ bá mi pín mẹ́sẹ̀gì, kí Ọlọ́run kó jọ gbogbo rédíò, tẹlifíṣàn, orí mẹ́díà tá bá mi pín. Kọ́lọ́run fi àánú bẹ̀ wọ́n wò. Ẹ kà fi lè ṣe ọdún oṣù ọjọ́ ìbí fún mi. Ẹ bá ń pín mẹ́sẹ̀gì fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Thank you. God bless you all.